Ẹ káalẹ́ gbogbo ilé o. Ẹ káalẹ́ o. Ohun mi lè ṣe kí ni ara ń ṣòjòjò díẹ̀. Àwọn àfáà yẹn mo rò pé wọ́n máa wà lókè ni mo fẹ́ béèrè pé irú àwọn kan tí à ń gbé jáde. Mo sọ̀rọ̀ kan lánàá ń pé àwa mùsùlùmí a mọ̀ pé irú ọjọ́ yìí máa dé. Wọ́n dẹ̀ ní pé màá sọ̀rọ̀ fún lágbájá ọmọ nǹkan tó máa bá lẹ́nu ẹ̀. Mo rí pé àwọn àfáà tán ti ń wọlé láti ìgbà tí mo ti ń follow yín. Wọ́n máa ní kí nìkan tẹ́ fẹ́ gain nínú nǹkan tẹ́ ń ṣe yìí, ṣé nǹkan tẹ́ ń ṣe yìí ṣó dáa? Ìjẹ́ àwa mùsùlùmí jẹ́ apẹ́ra wa lákìyèsí nígbà táwa náà ń bẹ lu ẹ̀tẹ́ lulẹ̀ Yorùbá. Jẹ́ apẹ́ra wa lákìyèsí pé nǹkan tá à ń ṣe yìí ṣó necessary ṣó yẹ ká máa ṣe. Apẹ́ra wa lákìyèsí ńgbà yẹn nítorí a mọ̀ pé irú ọjọ́ yìí máa dé. Ìkejì, àwọn àfáà tá ti ń gòkè tẹ́ ti ń wá bí tẹ́ ti wá ń sọ̀rọ̀. Àwọn ọmọ wa gan ti ń gbé Quran, wọ́n ti ń gbé hadith, wọ́n ti ń ka ìtumọ̀ ẹ̀. Táwọn ọmọ yín bá béèrè question tó béèrè lọ́wọ́ yín pé dad, nǹkan tí mo kà yìí wọ́n ní kí ni ẹ ṣe máa dá wọn lóhùn? Wọ́n á ní Quran yé wọn ni. Kí lẹ ṣe máa dá àwọn ọmọ lóhùn? Tọ́rọ̀ àwọn ọmọ tá à ń bí ń sìn, wọ́n ti ń béèrè ìbéèrè tó tayọ nǹkan tí wọ́n ń kà ní. Wọ́n máa béèrè logical ìbéèrè lọ́wọ́ yín. Báwo lẹ ṣe fẹ́ dá wọn lóhùn? Báwo lẹ ṣe máa dá àwọn ọmọ lóhùn pé kíní ìmórí iṣẹ́ máa ṣọ́ọ̀tì irú ọmọ bẹ́ẹ̀ yẹn up ni? Àbí kí la máa ṣe? Ṣá máa ṣàlàyé fún ni? Tá bá máa ṣàlàyé fún, báwo la ṣe máa ṣàlàyé fún láì sọ pé kọ́mọ yẹn kó gbẹ́nu sọ̀hún àbí kó lọ sùn àbí kò gbọ́dọ̀ béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ yẹn? Àwọn nǹkan tí mo rò pé ó yẹ kí gẹ́gẹ́ bí àáfàá tó yẹ ká máa lọ máa wò pé òkè irú àwọn nǹkan tó ń jáde yìí báwo la ṣe fẹ́ defend ẹ̀, báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀, báwo la ṣe fẹ́ tú kíní pé báyìí ló ṣe rí, nǹkan tí gbogbo wa lè fojú rí pé nígbà tí wọ́n tú sí òyìnbó nǹkan tó gbé jáde fún wa rèé. Ṣẹ́rí nǹkan kan tí mo mọ̀ ni pé nǹkan kan tó bá ti mú ìbẹ̀rù dání kì í jẹ́ kéèyàn lè ronú jinlẹ̀. Ó máa ń kóyàn sání, kì í jẹ́ kéèyàn lè ronú jinlẹ̀. Ó máa ń kóyàn sínú àpótí kan ni. Because ẹ̀rù á máa bẹ́ẹ̀ pé tó bá béèrè béèrè tó yẹ kó béèrè, kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ? Látijọ́ tí mo ti ń follow program yìí náà, wọ́n máa ń béèrè question kan, wọ́n á ní ẹ jẹ́ ká dárúkọ nǹkan 5 tánàbí ṣe sallallahu alaihi wasallam. Ó lè rí nǹkan ṣe ni lẹ́yìn kó bóbìnrin sùn. Ó jẹ́ nǹkan tó máa ń dùn mí lọ́kàn pé àwọn àfáà gan, àwọn nǹkan tá à ń mú wá ní nǹkan tó ń ṣe, àwọn nǹkan tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ni. Alẹ́ yìí sìn, àfáà kan ní ṣìnà. Ṣé nílẹ̀ Yorùbá fàyè gba ṣìnà tẹ́lẹ̀? Ṣó fàyè gba ṣìnà? Tó bá ṣe ṣìnà nígbà kan nílẹ̀ Yorùbá táwa fi kéré tán mú ẹ, àdúgbò tó ti ṣe ṣìnà yẹn kò sẹ́nìkan tó máa sọ fún ẹ tó wà fi kẹ́rù ẹ kúrò ńbẹ̀. Ṣé ilẹ̀ Yorùbá fàyè gba ṣìnà? Ìdójútì ńlá ni náà. Kò fàyè gbà. Èèyàn kan ní Islam ló kọ́ wa bọ́ ṣe ń sìnkú. Ṣé àti ń sìnkú nílẹ̀ Yorùbá kó tó di pé Islam dé? Ní Saudi Arabia náà tí wọ́n ń sòkò wọn mórí igi ni kí Muhammadu tó dé. Ó ṣàní bá ṣe tí ń ṣe gbogbo kinní tẹ́lẹ̀. Ẹ má ti torí pé à ń ṣe ìjọsìn kan ká bẹnu àtẹ́ lu àṣà àti ìṣe wa. Àfà ẹ̀dẹ̀ mọ́ tọ̀rọ̀. Ẹ mọ̀ pé gbogbo kinní kì í ṣe Ọlọ́run. Ẹ mọ̀ bọ́n torí ego ti yín to protect nǹkan tẹ́yìn gbé dání lẹ ṣe ń sọ pé wọ́n forí balẹ̀, wọ́n ṣe idol worshiping nítorí pé ẹ̀yin fúnra yín mọ̀ òótọ́ ń pé Ọlọ́run Elédùmarè náà ni wọ́n ń ké pè. Dàtàn ò ní iṣẹ́, wọ́n ti sọ́ di iṣẹ́ nínú. You know the truth. Gbàdé ń bá fọjọ́ ọjọ́ òwúrọ̀ rẹ̀ tó lọ fi kéde Arábíkì. You know the truth. You know that ṣẹ́rí nǹkan tó fa kíní ìjù ni it is the wrong translation of pé àti accept pé àṣà èdè wa Yorùbá àbáwọn orúkọ Yorùbá ó gbọ́dọ̀ ní ìtumọ̀ ní èdè Gẹ̀ẹ́sì. Òun ló fa gbogbo kíní. You cannot put translation to everything.
which is what sin Ọlọ́run Ṣàngó. What? There is nothing like God of Ṣàngó. There is nothing like that. And you know this thing. You people know the truth. You know the truth. Because you're a Muslim does not mean you cannot be. You must. I am a Yoruba first before I'm Muslim. I don't care whatever you think about it. Ta ló búre èké jù láyé? Àfáàní. Àwa la búre èké jù láyé. Any small thing tó mọ̀ pé òun purọ́lé ó ti wà láìtàláì kíní kan wà láìtàláì ẹ̀dẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ṣẹ̀ irọ́ yẹn ẹ̀dẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ni. Yóò ṣá jẹun ìyá mi ìgbà tí ò níṣẹ́ yóò wọ ní àtijẹ ìyàwó wà nílé ọmọ wà nílé ọmọ. Quran kan náà yìí náà la máa Quran nìkan náà yìí náà la máa fi búra èké yẹn. Yóò ṣá jẹun. Why? Amòótọ́ fúnra wa. Òpònú èèyàn ló máa kú ní ìsìlámù yẹn. Amòótọ́ fúnra wa. So ẹyẹ push false narrative. Ẹ wo bó ṣe ń dùn wá ń sìn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ànábì. So you can tell how it will bó ṣe máa feel lára ẹni tẹ́ ń ba orúkọ ìdílé wọn jẹ́ àbáṣà lé wọn jẹ́. Àwọn DJ chicken là ń respect ní kan bá wa fi kọrin kó bá wa fi ṣe skit jáde. Wọ́n ní ẹ̀gbọ́n ṣì ní kẹ́sẹ́ ẹ wá ní kó tàpá. Ànábì Ajípátá Abáyí Sásùn lọmọ ọdún 6 ọmọ ọdún 9. Ẹ jẹ́ ká fi làákàyè so àmọ́ sọ̀rọ̀ kan lánàá mi ní òkè ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí why táwa gan ò ṣe jókòó pé why táwọn ìwé wa ń takora wa or why tá a ṣe máa ní ìgboyà láti sọ pé this is doif this is soil. Gàrí original àti fake nìyẹn. How? Àwọn mọ̀ọ́lú. How? So why can't you now sit and look that so what is wrong? Ibo ni ẹ̀rọ yìí ti wáyé. Báwo ni àwọn kèfèrí ṣe máa kọ hadith tí wọ́n dẹ̀ stamp ẹ̀ àsọ̀yìr? Ìgbà tó wá di issues ẹ wá ní pé ká má gbà á. Wọ́n pọ̀ olú débi. But in the same sọ̀yìr hadith tabari tó sùtù wa a ní ká gbà á. Tí nǹkan bá wrong táṣà bá wrong tíṣe bá wrong tẹ́sìn bá wrong ní area kan yẹ ká sọ láàrin àjọ ní mímí pẹ́kọ̀rọ̀. Yóò dà fún yín ìyá mi. Ẹ jẹ́ bá ń pàtẹ́wọ́ fún màyẹn ta ló ní sáǹdì yẹn lọ́wọ́. Mo lọ ṣe pep talk kan ní like a conference for our youth. That was when I started my deconstruction. Ọmọ ọ̀dọ́ ni ọmọ yẹn wá béèrè lọ́wọ́ mi. A lọ sọ̀rọ̀ lórí Islamic topic ni. Ó wá bí mi and this topic is always coming up lórí program mi and I smile and I laugh and I shake my head. Bọ́n wà fún àwa ṣe máa ń dáhùn ẹ̀. Ẹni ẹ wá sọ fún mi pé ń pé àwọn gbọ́ pé ànábì ń pé ní ọ̀fẹ́ Àìṣà ní ọmọ ọdún 6 ó dẹ̀ bá lájọṣepọ̀ ní ọmọ ọdún 9 ń pé kí ni mo rí èdè tó lómi ìfẹ́ sọ lórí program is the P word. I was taken aback with the age of ọmọ tó béèrè ọmọbìnrin tó bí mi she is between the age of 11 lọmọ tó bí mi lọ́rọ̀ yẹn. Bàbá tó rẹni tó dún rẹ. Tìjàpá ni àfáàdẹ́ni tó wà ń bẹ̀yìn àbọ̀ já wọn bọ́ ẹ má sọ̀rọ̀ lọ. Ọ̀rọ̀ ń ka lára ni tí ń dùn ní ẹgbẹ́ tó fẹ́ mọ yàgbẹ́ sára ni. Mo wá pause lórí ẹ̀. Wọ́n ní kàkà kọ́mọdé pa mí láyọ̀ mo ṣòjóró. Bẹ́ẹ̀ ti ń rí ìyá. Àná mo wá bá èèyàn kan sọ̀rọ̀ kan náà àfáà tí mo mọ̀ tó wà lórí TikTok tó máa ń sọ̀rọ̀ dáadáa. A wá sọ̀rọ̀ lórí program. Mo wá sọ fún pé èèyàn kan bí mi ní question yìí. Ó wá ní pé ó yẹ ká ti sọ pé láyé ìgbà yẹn àwọn obìnrin ìgbà yẹn wọ́n máa ń wú and I became more angry. Tani o tí but how is it possible? How is it possible scientifically, physically, anythingly? Wọ́n pé ọmọ 6 years old àbọ̀ ọmọ 9 years old is mature ó fẹ́ tóbi ṣó báwo ló yẹ fẹ́ tóbi tó? Àbí ṣé ṣé gene tó wà ní ayé ìgbà yẹn ṣó yàtọ̀ sí gene wọ́n tán gbà wọ́n ní oúnjẹ tán there is no difference. Àti lọ Saudi we see their children we see how they grow. Ṣé nǹkan tó ń jẹ fúngbà yẹn ṣó yàtọ̀ sí nǹkan tó ń jẹ ń sìn ni?
They feed on the same food. They feed on the same food. So they are minors. Ọmọdé ni wọ́n. So even if we want to defend it, you cannot defend it by saying that àwọn ọmọ ọgbà yẹn máa ń wú. We can defend it by looking for okay, what age was it ascertained? Ànábì ó bá lájọṣepọ̀. Ìgbà tó ti tó bá lájọṣepọ̀. But you cannot say àwọn ọmọ ọgbà yẹn máa ń wú. You cannot defend it that way. It is absurd. It is foolish. Ẹ jẹ́ ká fi làákàyè jẹ́ Mùsùlùmí wa o. Kò mérí pípé dání. Ó máa ń dùn mí nígbà míì tí n bá lọ sọ́wọ́ àyè kan tí bá ṣe sọ̀rọ̀ táwọn máa sọ fún mi pé and are you sure you are a Muslim? Because wọn ò believe pé Muslim lè níwà rẹ̀lẹ̀. Wọn ò believe pé Mùsùlùmí lè níwà rẹ̀lẹ̀ àbó lè jọmọlúàbí. Ìyá wa nǹkan tó fi sọ bẹ́ẹ̀ ni pé láti rí Muslim tó lóòótọ́ ó ní the connection. So tá a fi rẹ́yẹ kan nínú ọgọ́rùn-ún tó ti ń wá bí ìyá ó yẹ gbà. Kí ló dé? Bí làákàyè mọ́ wọn ni. Wọ́n bí máa wọn kan. This woman is more Yoruba than Muslim. That is why she's different. Yeah, I told her yesterday the same thing. Ẹ jẹ́ fún yín ní sample kan. I used to belong to a particular Islamic group in London. Wọ́n ti gba so many affairs láti kọ́ ọmọ oníkíw. They did not assimilate anything. And now started to pick up to be the Arabic teacher. And they picked up like all the parents were gobsmacked. But how is it possible? Maybe because you have to teach them what we want to give to them. You have to give it to them with love. You can't give it to them with fear. Emiko, don't sell Islam to people with fear. Don't sell any religion to anybody with fear. Yoruba, I repeat it again. I don't care how it makes you feel. Must always come first. Anywhere you repeat it again. I don't care how it makes you feel. Must always come first. Anywhere you travel to in the world, when you get to the immigration, nobody will ask you. Even if you go to Saudi Arabia, they will never ask you, are you a Muslim? They will never. Ìwọ tó bá ti débẹ̀ tó dé port Saudi tán bi ẹ́ rí pé are you a Muslim? Wá sọ fún mi. They will never ask you that question. Don't we have non-Muslims going there? Don't we have non-Muslims going there? We do. They will never ask you, are you a Muslim? Wọ́n máa wo visa ẹni, and that is it. Ẹ̀sìn kan fi kó wa lẹ́rú. Kí ló dé? Ẹjọ́ máa yá wa jọ kí n kò fẹ́ bí kẹ́sàn kan lọ́wọ́ yín ni mà ṣé mo lè béèrè. Mo ń gbọ́ ẹ̀ sà. Ẹjọ́ máa níjọ́ tó ti ń sọ̀kúta yẹn wáyé tẹ́ ẹ lo bọ́ǹbù kan tẹ̀ fi bọ́ǹbù sẹ̀tánì yẹn kọ́ dẹ̀ gbàgbé ẹ̀. Bàbá. Ṣé rí ọ̀wọ́n like I said, ṣé rí ọ̀wọ́n ọ̀rọ̀ kan wà tí ayé máa sọ gan-an. Bọ́ a máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. Ọ̀rọ̀ pọ̀ gan tá a máa sọ. Ìyá wa ẹ má bínú ẹ kéwú àbí ẹ kéwú. Bẹ́ẹ̀ ni sà. Torí àwọn Mùsùlùmí kan bẹ tó ń wò wá wọ́n lè máa wò kí bóyá Christian ní. No. Program lánàá tẹ́ ti sọ̀rọ̀. Mo kéwú dáadáa. Wọ́n máa fi yẹn jọ́jẹ̀ pé bóyá Christian ní ẹ̀kọ́ ń ta sáwọn Mùsùlùmí ni. Nǹkan tó bá wọn olúkálukú kó fi. Ìwé náà ẹ mọ àwọn Mùsùlùmí yẹn kò sí ọ̀nà tó wọn lè gbà fi ṣe tẹ̀kíyà. Àbí Mufti ṣe ti confam pé Muslim níyà wa. Muslim ni wọ́n. I'm a Muslim. No, àkànbẹ má wo yẹn tó ń comment yẹn kọ́ ló ń sọ bẹ́ẹ̀ pé wọ́n ń ṣe Muslim bó wọn mọ̀ wí wọn ẹ má wo bẹ́ẹ̀. Muslim ni wọ́n wá lánàá. Tẹ́tù ọ̀rọ̀ yìí ìyá mi. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá brọ́dà wa tẹ́ ń bímọ sí outside country. Tẹ́wọ́ àwọn àfọ́ àtẹjọ àwọn brọ́dà wa tẹjọ wá láti Nàìjíríà tẹjọ tẹ̀dó sílùú òyìnbó. Àwọn ò wá ṣiṣẹ́ kankan wá láwọn káwọn ọmọ yín ní kéwú. Bísà brọ́dù yẹn tẹ́ ń kó lọ fáwọn àfọ́ yẹn kọlọkọ wọn kéwú yẹn tó bá dọ̀la tó bá kabi tí Allah ti ní tí òbí yín ò bá jẹ́ Muslim kẹ́ má bá wọn ṣe. Ṣé mo pé yín náà lẹ fowó ara yín ra wàhálà sínú ẹbí yín
àwọn ọmọ exactly tẹ kú lọ ilé kéwù yẹn tó bá lọ ka kínní yẹn ní English or èdè alẹ́ fowó ara yíra wàhálà sínú ẹbí yín àwọn ọmọ tẹ exactly kú lọ ilé kéwù yẹn tó bá lọ ka kínní yẹn ní English or èdè Arabic tó wá rí i pé mọ́mí àwọn máa ń lọ church tó bá kẹ́yìn sí yín lọ́la ẹkùn mọ́ máa sọkún lórí mídíà ni Allah òun ló divide yẹn àtọmọ yín kó kálukú kó mọ nǹkan tó ń ṣe nǹkan tó kọ́ máa ń gbé mi ní pẹ́yìn tẹ wà outside country tẹ́ gbé lu òyìnbó tó jẹ́ pé ẹ̀rí páwọn òyìnbó tẹ̀ bá iṣẹ́ wọn ń lọ church wọn ń lọ mọ́sálásí ẹ̀yin wá gbé religion gbogbo ogun tó lé wa nílẹ̀ bàbá wa tàbí sáwá lu òyìnbó àwọn tí wọn lẹ́sìn wọn dẹ̀ tán lu tí wọ́n ṣe tán lọ church tán lọ mọ́sálásí àtúwá kó sì wá wá láti Áfíríkà kó lọ bá wọn àtúwá lọ rẹ́ǹtì ibì kan àfi ń ṣe church àfi ń ṣàṣàlátù àfi ń ṣe mọ́sálásí tó àwọn tàbá rẹ̀ ní sọ fún wa gan tí ò yẹ káwa gan jókòó kàrò ni àtúwá ń kó àwọn ọmọ tá a bí sílùú òyìnbó táyà pé ìyá Anthony Joshua lè kí ó lọ jọmọ ẹ̀ sí ni Anthony Joshua lè jẹun olè yéèyàn dáadáa ló máa bá kú ó máa rìn kiri níṣẹ́ ìyáde sànyà tó wáyé kó bá lọ ju ọmọ ẹ̀ sílé kéwà àbí britain náà tí wọ́n máa rìn tó máa tọrọ báárà tó máa ta tó jẹ́ lẹ́nu kiri. tó tàbí lọ́rọ̀ bá wa síta ní Amẹ́ríkà UK mẹ́rin tó lọ káwọn ọmọ wọn sílé kéwà ìmọ̀ẹ́nu wọn láwọn lọ sásà látò kókó kan yóò mẹ́rin gbígbé dá àáfàá tó bá jọmọ Yorùbá tó kúrò nílẹ̀ Yorùbá tó gba Amẹ́ríkà lọ tí ò wá rí sẹ́sẹ́ bí àwọn Saheed Shittu wá lóun gbalẹ̀ kéwúlẹ̀ ẹ máa ju lóko ní gbogbo ní Sètáànì fẹ́ ju lóko Saudi. ó yẹ kó máa bọ́ọ̀mù ó yẹ kó máa jọ kàrà lóró fún ẹ mọ̀ ọkọ tó ṣẹlẹ̀ mo rẹ́ àwọn comment kan mo rẹ́ àwọn comment kan mo rẹ́rìn and that is why it took me so long to come up kí n tó wá sókè lórí platform mi láti sọ. máa wo àwọn kọ́mẹ́ǹtì yẹn tẹ́ bá ń wo bẹ̀rẹ̀ ẹ fi ẹni ẹ máa gbọ́ ẹni tí ó bá gbàgbọ́ pé muslim ní kò bá jára wá ń bí ẹfẹ́ni náà lẹ́kẹ́ni náà máa bára ẹ̀ fà so wọn bá ní christian ní ẹni tí ló bá pè yín ẹ̀sùn ẹ̀yin ṣàlẹ̀ mọ́ra yín ó dẹ̀ ní body explanation láti ẹ̀fí wọn. mo ọ̀rẹ́ mi. why táwọn ọkùnrin wọn ṣe wọ́n wá lóṣù violate they are very very rude. ó wà ní obìnrin náà. àwọn ọkùnrin yẹn ló rúdù mi tí rí another animal tó dàbí wọn máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá bá wọn sọ̀rọ̀ wọn máa sọ́ di wàhálà ni ṣé tó pé wọn mú ìyá wọn pé tó fi gbó sílé kéwú ni àbí tó pé ìyá wọn ò tọ́ wọn ní ẹ̀kọ́ they don't show love tó pé wọn ò fìfẹ́ kọ́ wọn wọ́n sọ wọn bí ọmọ ọ̀gẹ̀dẹ̀ bí ọmọ ọ̀bọ. bàbá ẹ̀ mọ̀ kó tó ṣẹlẹ̀ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé when nǹkan tó gbé bàbá ẹ̀ mọ̀ kó tó ṣẹlẹ̀ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé when nǹkan tó gbé dání when it is being challenged beyond nǹkan tó mọ̀ or nǹkan tó mọ̀ tó fẹ́ kó hàn sẹ́lòmíì it becomes a very big issue. It becomes a very big issue. But this is I'm not going to do it because I want to prove anything to anybody. But I'm just going to exactly. Gbogbo ní ó dà pé a ní alálejò méjì torí báyìí tí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ gan ìyá wa my ancestor kan fẹ́ bá wọn.